Koiki Media bringing the world closer to your doorstep. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá jákèjádò àgbáyé níbi tí kíbi tí oníkálukú wa bá lóore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ ètò ti ọwọ́ àárọ̀ yìí mọ́ ọ̀sán yìí. Ẹ jọ̀wọ́ gbogbo àwọn ọmọ kóòtù òjíire, pàápàá jùlọ gbogbo àwa ọmọ Yorùbá tí a wà nírìn àjò, à ń fi àsìkò yìí a fi ń tó gbogbo wa létí wípé ó ti dé, ó ti dé, ó ti dé. À ń pe ọ̀rọ̀ yìí lówè, ó sì tún láronú. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, wàhálà ti dé o, wàhálà ti dé. Ẹ mọ́ gbàgbé pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kwara ó fẹ̀ ó sì tóbi púpọ̀. Kwara tóbi, Kwara yìí kan náà, òun náà ló tún wá já sí ìlú kan tá à ń pè ní Chikanda. Àwọn Bàrùbá tó jẹ́ àwọn Bàrùté, wọn a máa pe ìlú yìí ní Chikandu, ṣùgbọ́n tí Yorùbá bá fẹ́ pè é, wọ́n á pè ní Chikanda. Ìlú tá à ń pè ní Chikanda yìí, ẹ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀? Ìlú yìí gangan ó lọ jáde sí ìlú kan tá à ń pè ní Kàrósí. Ṣé ẹ rí ìlú Kàrósí yìí? Ó wà níwájú Chikanda ni. Níbẹ̀ làwọn agbébọn yìí, ibẹ̀ ni wọ́n wà tí wọ́n fìdí sí. Kwara State ní gbogbo ibẹ̀ yẹn, tó fi lọ Kayama, tó fi lọ Kanji. Ṣùgbọ́n inú igbó Kàrósí yìí, ibẹ̀ gan làwọn àtìláàwí yìí, ibẹ̀ wọ́n fìdí sí tó pọ̀. Ṣùgbọ́n ṣàdédé náà ni wọ́n kọ̀wé ránṣẹ́ sí ìlú Kayama, ìlú Chikanda, ẹ má bínú. Ṣàdédé wọ́n kọ̀wé wá sí ìlú Chikanda wípé ọjọ́ 15 oṣù kọkànlá, oṣù tó ń bọ̀ yìí náà làwọn wọlé bọ̀ wá síbẹ̀ o, kí wọ́n mọ̀ múra wọn lẹ̀. Kì í wá ṣe Chikanda nìkan ni wọ́n fẹ́ wọ̀. Ìlú kan tún wà tá à ń pè ní Gbẹ̀rìà, kò jìnnà sí Chikanda yẹn náà. Ṣé wá ráwọn ìlú tí mò ń sọ yìí, pàápàá jùlọ Chikanda yìí, ẹnu bọ́dà náà ló jẹ́. Ó jẹ́ bọ́dà sí Nèkì, tó jẹ́ orílẹ̀-èdè Benin Republic. Bá a bá gba ọ̀nà Ṣakí ńbí tá a fi ń wọlé lọ pé a fẹ́ lọ sí orílẹ̀-èdè Benin Republic, Chikanda yìí ibẹ̀ là á dúró, ibẹ̀ lẹnu bọ́dà Nàìjíríà tó fi wọ Nèkì. A ké sí gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ̀yin alágbára tẹ̀ ń bẹ ńlẹ̀ kóòtù òjíire, pàápàá jùlọ ìjọba Kwara State. Kí ló dé tẹ̀ fi ń wòran báyìí? Kí ló dé? Kí làwọn ọmọ mẹ̀kúnnù ṣe fún yín? Èwo la ṣe fún yín pàtó tó fi wá jẹ́ pé àwa tá a jẹ́ mẹ̀kúnnù, àwa lẹ wá fi ń ṣètùtù ọlà tiyín? Àbẹ́ ẹ̀ rí i pé àwa mẹ̀kúnnù lẹ fi ń ṣètùtù ọlà ni? Ẹ fẹ́ kí wọ́n pa gbogbo wa run tán? Kí ni kókó láńjọrí pé ẹ jẹ́ olórí? Tẹ́ ẹ jẹ́ olórí fún gbogbo ọmọ orílẹ̀-èdè, pàápàá jùlọ ìlú kọ̀ọ̀kan tó wà lábẹ́ yín, tẹ́ ẹ jórílé, tẹ́ ẹ jẹ́ olórí fún. Kí ni láńjọrí yín? Mo wá ń pariwo ní ìsín báyìí fún gbogbo ọmọ Yorùbá wípé ó ń bọ̀, àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Láti Kwara State wọ́n ti fẹ́ gbà wọ Ọ̀yọ́ State báyìí. Nítorí pé Chikanda tá à ń sọ yìí, Chikanda yìí kò jìnnà sílùú Ṣakí o. Kò jìnnà sílùú Ṣakí. Kódà àwọn ọmọ Ṣakí tó wà ńbẹ̀, ogunlọ́gọ̀ wọn ni wọ́n ti ń pariwo pé ẹ dákun ẹ gbà wá o. Pàápàá jùlọ gbogbo ọmọ Yorùbá, ọmọ Ìgbòho ni, ọmọ Ọ̀gbẹ́tì ni, ọmọ Òkè-Ò ni. Gbogbo ọmọ Yorùbá tó wà ní ìlú Chikanda yìí náà wọ́n ti ń ṣe kíni? Wọ́n ti ń gbìyànjú
àti mọ́ ọ sá kúrò ńbẹ̀ díẹ̀ kí ọjọ́ burúkú yìí kó tó di pé yóò kà wọ́n mọ́. Ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé àwọn atiláwí yìí nígbà wọ́n bá ní àwọn ń bọ̀ ní ọjọ́ 15 oṣù kọkànlá, ọjọ́ tí wọ́n bá dáhùn wọn èé sábà lu ọjọ́ òun. Ó ṣeé ṣe kó jẹ́ pé ọjọ́ yẹn ò ní tì pé kí wọ́n ti débẹ̀ tàbí kí ọjọ́ yẹn pé kó kọjá síwájú. Kí n wá lè múra sílẹ̀ àwa ọmọ kóòtù òjíire lórí àwọn ìrìn àjò yìí pàápàá jùlọ ìlú Chikanda yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ ọmọ Yorùbá náà ló pọ̀ ńbẹ̀. Ibẹ̀ ni wọ́n ti ń sọrọ̀ ajé, ibẹ̀ ni wọ́n ti ń jẹ, ni wọ́n ti ń mu. Ọ̀pọ̀lọpọ̀ ti kọ́lé síbẹ̀ tó jẹ́ pé kò tiẹ̀ rántí ilé mọ́. Ẹ jẹ́ á tún wò ó, ìlú tá à ń pè ní Chikanda yìí, ogunlọ́gọ̀ ọmọ Ìbàdàn, ogunlọ́gọ̀ Èkó, Àkúrẹ́ ni gbogbo wọn ni wọ́n ń wá síbẹ̀ láti wá ra ọjà tó jẹ́ pé òun là ń jẹ nípa iṣu, èlùbọ́, gbogbo nǹkan bíi àgbàdo lóríṣiríṣi nǹkan ọ̀gbìn. Ṣùgbọ́n àwọn agbébọn, àwọn atiláwí yìí, àwọn ẹranko èṣù wọ̀nyí, wọ́n tún ti kọ̀wé o, wọ́n ti kọ̀wé sí Chikanda báyìí o. Kódà bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí, ní òru ìjẹta mọ́júmọ́ àná, òru ìjẹta mọ́júmọ́ àná yẹn gan làwọn aráàlú Chikanda ti wò pé àwọn aráabí yìí wọ́n ti ń bọ̀ wá ká wọn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò lè sùn, ni wọn ò lè wo. Ìjẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ kóòtù òjíire, ẹ̀yin olórí wa. Àwa ń fàsìkò yìí a fi ń ké sí gbogbo ẹ̀yin olórí, pàápàá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Mo fẹ́ kẹ́ ẹ bá ń pín ètò yìí kó dé ọ̀dọ̀ wọn. Ẹnjìnìà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, gọ́fúnà Ọ̀yọ́ State, ẹ mọ́ wòran o. Ẹ mọ́ wòran, ẹ mọ́ wòran, ẹ mọ́ wòran. Ṣé ẹ mọ̀ pé níwọ̀n ìgbà tí àwọn atiláwí yìí bá fi lè wọ Chikanda, tá à ń pè ní Chikandu, ó lágbára o. Ó lágbára, yóò sì lẹ́tìkẹ́ gan. Ṣùgbọ́n a fẹ́ kẹ́ ẹ gbégbésẹ̀ ní kíákíá ní kọ́mọ́ńkóbó tí wàhálà yìí tí ò fi ní wọ ìlú Chikanda yìí débi pé yóò fi wá dé Ọ̀yọ́ State wa níbí. Ṣé ẹ mọ̀ pé tá a bá ti kúrò ní Chikanda tá à ń bọ̀ wá sí Ṣakí, á kí àwọn ìlú kéréje láfikàn Iléṣà, Ìbàrùbá tó jẹ́ ẹnu ààlà Kwara sí Ọ̀yọ́ State. Ẹ wá wò ó, ẹ rí i pé gbogbo àwọn ibi tá à ń sọ yìí, a lè pè wọ́n ní gbèríko ṣùgbọ́n kì í ṣe gbèríko torí pé àwọn náà tóbi pọ̀, wọ́n sì ní local government ńbẹ̀. Ìjọba Kwara State à ń ké sí yín o. Ẹ mọ́ jẹ́ kí àwọn Fúlàní agbébọn yìí, ẹ mọ́ jẹ́ kí wọ́n ní oore ọ̀fẹ́ àti ààyè láti lè wọ ìlú Chikanda o. Tó bá wọ Chikanda, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ẹ bá wa ké sí wọn. Ẹ̀yin tẹ́ ń pín ètò, ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi pín dáadáa. Lọ́wọ́lọ́wọ́ tí mo tún bá wa sọ̀rọ̀ yìí, a tún ti gba ìpè láti ibẹ̀ náà láàárọ̀ yìí torí kò tíì sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀. Kálukú wà ní ìkáyà òkè ni. Ẹni tó ń lo oko ò lè lo oko dàbí alára. Ẹni tó ń ṣiṣẹ́ ọrọ̀ ajé rẹ̀ tí ń lọ rajà oko gan kò, òun pẹ̀lú ẹ̀mí kan, ẹ̀mí méjì ló ń gún lọ bí yé ń lọ ni àbí mọ́ lọ. Náà lohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wá dákun a rọ̀ wá, gbogbo wa pátápátá, àtàwọn ọmọ Yorùbá, àtàwọn olórí oníjẹkújẹ náà, gbogbo wọn náà la rọ̀. Pàápàá jùlọ àwa tá a wà nílùú Chikanda, bá a bá ti rí ẹjẹ́ á máa ṣojú lalákàn fi sórí. Ìgbàkúìgbà tó bá ti wù wọ́n náà ni àwọn atiláwí yìí ni wọ́n mọ̀ ń wọlé. Wọn ò tún wá ní wọlé lójú mọmọ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ níbẹ̀ hun. Bí wọ́n ṣe ń wọlé láti àwọn Kwara ńbẹ̀ hun. Kódà ní Bàbáná, Mọ́káyàmá, gbogbo bẹ̀ ni wọ́n ti wà. Bàbáná wọ́n ti wà ńbẹ̀,
káyà mọ́ wọn ti wà ńbẹ̀. Kódà ní Kàrósì yẹn, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn ọmọ ogun Nàìjíríà tó jẹ́ àwọn sójà wọ́n ti wà ńbẹ̀. Aago márùn-ún ìrọ̀lẹ́ náà ni wọ́n ti ń wọlé sùn níbẹ̀ un. Táwọn sójà ó ti gbàbẹ̀ ní pé ó yá ẹ wọlé lọ. Kálukú wọn ó ti wọlé, yóò wá káwọn sójà ńta pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n wà ńbẹ̀, àwọn ni wọ́n wá fèsì wọn. Ẹ dákun, ìgbà mélòó la fẹ́ ṣe eléyìí dà? Nígbà wo la tó fẹ́ bọ́ kúrò nínú eléyìí? Ẹ rí i pé ogun ti ká wa mọ́ o. Ogun ṣe kí ni? Ogun ti ká wa mọ́. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí. Àwo ń jẹkújẹ, tá à ń jẹ̀jẹkújẹ, pàápàá jùlọ bá a ṣe tún gbọ́ nínú àwọn ọmọ Yorùbá tó tún wà ní kàràkárà ibi tá à ń tọ́ yìí ní Tìkàndá yìí kan náà àtàwọn àgbègbè yẹn náà, àwọn tún jẹ́ agbódegbà àwọn Fúlàní wọ̀nyí. Àwọn ni wọ́n jẹ́ agbódegbà wọn, àwọn ni wọ́n fún wọn ní information wípé nǹkan báyìí o, wọ́n ti lọ múra dè yín o, wọ́n ti lọ múra kalẹ̀ o, ẹ mọ̀ wá ń tàmì báyìí o, ìgbà báyìí ni ẹ wá o, ẹni báyìí ni ẹ wá jí gbé o, aago báyìí ni ẹ wá gbé o. Ọmọ Yorùbá náà ní tó ń ṣiṣẹ́ yìí. Ẹ̀yin náà ẹ wò ó, ṣó dáa bẹ́ẹ̀? A rọ gbogbo ọmọ kóòtù òjíire pátápátá, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní Tìkàndá, ẹ sì rìn àjò yín ní ojúlàlá kàn fi sórí. A ò ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ o. A ò ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́. Tìkàndá yìí, ìlú tó tóbi ni, ó tóbi dáadáa. Ọrọ̀ ajé sì wà ńbẹ̀, àwọn èèyàn ńláńlá náà sì wà ńbẹ̀. Ìjọba Kwara State, ẹ gbégbésẹ̀ lórí ẹ̀, ẹ mọ́ jẹ́ kí àwọn àtìláàwí, ẹ mọ́ jẹ́ kí wọ́n wọ Tìkàndá wá. Tó bá ti lè wọ Tìkàndá, ó ti jẹ́ pé ìpínlẹ̀ méjì ló ti fẹ́ papọ̀. Kwara àti Ọ̀yọ́ State náà ló fẹ́ papọ̀ yẹn. Gómìnà Ṣèyí Mákindé, à ń ké sí yín. Ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ ẹ gbé, ẹ tètè gbé e ní kọ́mọ́ńkóbó. Elédùmarè yóò ṣaláàbò lórí gbogbo wa. Gbogbo àwa tá à ń rìnrìn àjò lọ sí ìlú kan tàbí ìlú kejì látàsìkò yìí lọ, ẹ jẹ́ á mọ ṣe kí ni? Ẹ jẹ́ á mọ bá ṣe mọ́ rìn. Àkókò tá à ń rìnrìn àjò wa, ẹ mọ́ jẹ́ á mọ fi òru ká mọ fi rìn. Ọ̀pọ̀ ìgbà náà ló jẹ́ pé òru làwọn àtìláàwí yìí ni wọ́n fi ń ṣiṣẹ́ wọn. Mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjíire tí a ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti fẹ́ jáde ní ọ̀la tí ń ṣe ọjọ́ 10 oṣù kẹwàá fún ìfẹ̀hónúhàn ni pé àní a ò fẹ́ mọ́, a ò gbà mọ́ kí Fúlàní mọ pa wá níyàwó, kọ́ mọ pa wá lọ́mọ, kọ́ mọ pa wá lọ́kọ, kọ́ mọ pa wá mọ̀lẹ́bí. Mo gbà á ládùúrà fún wa pé ìjáde wa lágbára Elédùmarè èso rere ni ó jẹ́ fún wa. Lódindi báyìí náà látàrí èdè tiẹ̀, odidi tẹ̀ ń jáde lọ tí gbogbo wa fi ń jáde lọ, odindi náà la mọ̀ wọlé, a ò ní wọlé láàbọ̀. Ogun àsìta ìbọn kò ní kọlu ẹnìkankan wa, kò ní bá wa láṣẹ Èdùmàrè. A wá rọ gbogbo ọmọ kóòtù òjíire, ọmọ Oòduà pátápátá tó mọ̀ pé tọkàntọkàn ọmọ Oòduà lòun, a fẹ́ kó fi tinútinú kó fi jáde lọ́la láti kájọ fi ẹ̀hónú yìí hàn fún ìjọba pé àníṣe a ò fẹ́ mọ́, ìpànìyàn yìí ti tó. Àjẹsílẹ̀ ó lágbára pọ̀. Ẹ dákun, ẹ jẹ́ kí gbogbo wa ká tú jáde, ká tú yáyá, ká tú yàyà, àtọkùnrin àtobìnrin, àtọmọdé àtàgbà,
ẹ jẹ́ á jọ jáde síta, ẹ jẹ́ á jọ pariwo pé ó tó gẹ́ẹ́, ìjọba tó wà lórílẹ̀‐èdè yìí ó tó gẹ́ẹ́, gbogbo alágbára tó wà lórílẹ̀‐èdè yìí ó tó gẹ́ẹ́, aláwọ̀ ọ̀fẹ́ mọ́, ẹ pín wa, ẹ jẹ́ á mọ̀ ọ́ lọ, ẹ jẹ́ kálukú ó gbà létò ẹ̀ lọ. Àbí sọ́mọ ìyá kan náà ni wá ni? Ìran wa ò papọ̀, èdè wa ò papọ̀, àṣà wa ò papọ̀, oúnjẹ wa ò papọ̀, ìwọṣọ wa ò papọ̀, ìrìn wa ò papọ̀, kí ló wá dé tẹ wá fi ń kó ẹranko papọ̀ ménìyàn? Why? Kí ló dé? Kí ló dé? Nítorí àjẹ́ àmọ̀ yìí náà, nítorí àti là á ti tiyín, ẹ wá ń kó ẹran papọ̀ mọ́ ènìyàn, ẹ wá ní kí àwọn ẹranko kó mọ́ á pa ènìyàn, kó mọ́ fi ẹ̀mí ènìyàn ṣòfò nílẹ̀ tó lọ́ba tó níjòyè. Gbogbo ẹ̀yin kábíyèsí wa, mo tún wá sọ́dọ̀ ẹ̀yin náà ẹ jáde, ẹ sọ̀rọ̀ síta, ẹ sọ̀rọ̀ síta, àwa tẹ́ ẹ jọba lé lórí náà rèé, ìlú tẹ́ ẹ jọba lé lórí òun náà ni ẹranko Fúlàní ni wọ́n wá ń yìnbọn pa wọ́n yìí. Bẹ́ẹ̀ bá jókòó tẹ́ bá ní kọ̀kànmí, ohun tí ń bọ̀ yìí tó ti dé tán yìí, kò sẹ́ni tí ò ní kàn o, ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá kó yọ kó kú oríire, ẹni Ọlọ́run bá kó yọ kó ṣe kí wa nínú oko ẹrú tẹ́ dà wá sínú ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀yin náà wò lú bó ṣe rí, àti jẹ àti mu lónìí ó mọ̀ lágbára. Oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán, tọ̀sán ò bá talẹ́ mọ́ o. Ẹni ó bá lè rí oúnjẹ ẹ̀ẹ̀kan jẹ lójúmọ́ yóò mọ yin Ọlọ́run lógo ni lákòókò tá a wà yìí. Torí oúnjẹ ẹ̀ẹ̀kan jẹ lójúmọ́ yóò mọ yin Ọlọ́run lógo. Ẹ̀yin sì ń bẹ níbi bámúbámú mo yó, mi ò mọ̀ bébí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan, ibẹ̀ lẹ́yìn sì wà. Só sì yẹ kó rí bẹ́ẹ̀? Èyí lágbára ọ̀pọ̀ o, ó lágbára ọ̀pọ̀. Ẹ dákun gbogbo ọmọ kóòtù òjíire, a tún rọ̀ yín lẹ́ẹ̀kan sí i. Ọjọ́ 10 oṣù 10 èyí tí ń sọjọ́ Jímọ̀ tílẹ̀ mọ́ tán yìí, tí ń sọjọ́ ọ̀la, ẹ jẹ́ ká jọ túyáyá, ká jọ túyàyà, ẹ jẹ́ ká jọ jáde, ká jọ pariwo síta bá a ṣe ń pa á tẹ́lẹ̀. Èyí tá à ń pa tẹ́lẹ̀ náà iṣẹ́ là ń ṣe, ṣùgbọ́n eléyìí gangan ẹ jẹ́ á jọ jáde ká jọ pa á torí pé ó ti lágbára jù, ó ti lágbára jù. Kí ló dé? Fúlàní wá lórí láyà, wọn wá kọ̀wé sí odidi ìlú tó lọ́ba tó níjòyè, tọ́ba aládé bẹ́ńbẹ́ wípé àwọn ń bọ̀ o, ẹ mọ̀ múra àwọn lẹ̀. Kì í wá ṣe pé wọ́n ń bọ̀ nìkan, wọ́n ń bọ̀ láti wá pé wọ́n tiẹ̀ ń bọ̀ wá, wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ni, wọ́n yípo ni. Ìyẹn á tún dùn ju pé kí wọ́n á fi ẹ̀mí wọn á fẹ̀mí ẹ̀mí ẹni ẹlẹ́ni wọ́n á fi ṣòfò dànù. Níbẹ̀ kẹ́lẹ́ yín ìṣùtò lẹ́yìn kan sì tún wà tẹ́ ẹ̀ tún pariwo 2027 election, tẹ́ ẹ̀ tún pariwo ẹ̀ pẹ̀lú bí Fúlàní ṣe ń pa wá tó yìí. Ó mà ṣe o, ó mà ṣe o, ẹ̀yin ọmọ Yorùbá. Níbo la fẹ́ bélé yìí já gan? Ṣé ẹ rí Tìkàndá yìí pẹ̀lú Yásìkìrá, wọn ò jìnnà síra wọn o, torí pé ìlú méjèèjì yìí wọ́n ti kọ̀wé síbẹ̀ papọ̀. Yásìkìrá, àwa tá a bá wà ní àgbègbè Ṣakí bí, lókè Ògùn bí, gbogbo wa la mọ̀ ibi tí wọ́n ń pè ní Yásìkìrá. Àwa tá a jọ mọ Kwara gan, mo mọ̀ pé gbogbo wa yẹn la mọ̀ ibi tí à ń pè ní Yásìkìrá. Yásìkìrá àti Tìkàndá, àwọn wo ló pọ̀ ńbẹ̀ gan, àwọn wo ló ń gbébẹ̀ gan? Níbí ìran Yorùbá náà ló ń gbébẹ̀. Lóòótọ́ Kwara State ni,
ìran Yorùbá àti ìran Ìbàrùbá àwọn ló ń gbé bẹ́ẹ̀. Ibẹ̀ wọ́n sì ti ń sọ̀rọ̀ ajé, tọ́rọ̀ ajé oníkálukú ti ń jáde, tí wọ́n fi ń jẹ́èyàn, tí wọ́n fi ń bọ́mọ, tí wọ́n fi ń bọ́yàwó. Làwọn kan wá láwọn ń bọ̀ láti wá dá ẹ̀mí wọn légbodò, láti wá baṣẹ́ ọwọ́ wọn jẹ́. A sì ń dákẹ́, a sì ń wòran. Tí wọ́n fi ń run odidi ìlú bí 20 ó lé 3 ní Kwara State ń bẹ̀ un. A sì gbọ́wọ́ lẹ́rán ọmọ kóòtù òjíire. Ó mà ṣe o. Tó, a ò ní lu jù báyìí lọ fún ti àkókò yìí. Lẹ́ẹ̀kan sí i, mo rọ bàbá wa, gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ẹ dákun ẹ tètè bá wa wá ìgbésẹ̀ tó nípọn, tó náà rí dáadáa, tó fi jẹ́ pé àwọn atiláwí yìí wọn ò fi ní wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ẹnu ìletò Kwara State, Tìkàndá tó jẹ́ Kwara, wọ́n fi wá wọ Ọ̀yọ́ State wá. A fẹ́ kẹ́ tètè bá wa gbé ìgbésẹ̀ tó nípọn. Gbogbo ọmọ Yorùbá ń ké sí yín, jákèjádò àgbáyé là ń ké sí yín. Bákan náà, gbogbo ọmọ Yorùbá ń ké sí gómìnà ìpínlẹ̀ Kwara náà. Ẹ̀yin méjèèjì ẹ jọ foríkorí, ẹ jọ fọwọ́sowọ́pọ̀. Ẹ̀yin alágbára tẹ́ ẹ wà nínú ìlú náà, ẹ̀yin náà ẹ mọ́ dákẹ́. Elédùmarè yóò mọ̀ ṣaláàbò lórí gbogbo wa o. Ògún ò ní fẹ̀jẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa wẹ̀ o. Koiki Media bring it the world closer to your doorstep. A ò ní rí jù báyìí lọ fún tàkókò yìí. Ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ wa láti gbọ́ ìkéde yìí, ìpariwo yìí lórí ìkọ̀wé àwọn atiláwí, àwọn Fúlàní ajínigbé, agbénipa, àwọn agbébọn, àwọn báńdíìtì tí wọ́n láwọn ń bọ̀ sí ẹnu ìpínlẹ̀ Kwara State sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jọ̀wọ́ ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí wọn. Ẹ má jí wọ́n wọlé o. Ẹ mọ ibi tí wọ́n wà o. Níbi wọ́n fi ṣe bùbá, ẹ mọ bẹ̀. Fúnra yín náà ní kẹ́ ẹ lọ bá wọn. Àwọn tẹ́ ẹ mọ̀ pé bá yẹn tì wọ́n, ẹ yẹn tì wọ́n. Ó ti tó gẹ́, ẹ jẹ́ wọ́n mọ́ pa àwọn ọmọ mẹ̀kúnnù mọ́. Ó tó gẹ́. Lálùbàtà ń dárin, ó tó gẹ́. Kí ló dé? Ṣáwa nìkan ni? Gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media bring it the world closer to your doorstep. Mo rọ gbogbo wa pátá, ètò yìí ẹ bá wa pín. Ẹ jẹ́ kó lọ fáà, kó lè dọ́dọ̀ àwọn tó yẹ kó dé. Ẹ bá wa pín ètò yìí dáadáa, kó lè dé ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé, kí wọ́n lè mọ irú ìgbésẹ̀ tí wọ́n ó gbé lórí ìrìn àjò yìí. Ẹ ṣé púpọ̀, ó dìgbà díẹ̀.